warahmatullahi wabarakatuh. Adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ Qur'ani ní ìmọ́lẹ̀ àti ìfọ̀nàmọ̀ fún wa. Ibi tá bá tafsir Suratul Jinn dé ní ọjọ́ Jímọ̀ tó kọjá, ó níbi tí Ọlọ́run ọba ti ń sọ fún wa látẹnu àwọn àlìjànnú wípé báwọn ṣe máa ń yọ́ gbọ́ ìròyìn sánmà tọ́lọ́run bá sì ti blọ́ọ̀kù àwọn ń bẹ káwọn ò rí bí jòkó síbẹ̀ pé káwọn máa yọ́ gbọ́ mọ́ ìṣẹ̀lẹ̀ yẹn. Wọ́n ní wa anna la nadri asharrun urida biman fil ard am arada bihim rabbuhum rashada. Ó níbi tá dúró. A sọ pé bí tá dúró yìí ìtumọ̀ méjì làwọn àfáà fún. A rí nínú àwọn àfáà tí àwọn tú tí wọ́n kọ́ ti àyà yìí, wọ́n detach from àyà tí wọ́n dàbí pé ó dádó pé ó dádó pé ó wà lára information táwọn àlìjànnú ń fún wa látẹnu tọ́lọ́run bá ń fún wa nípa wọn tó wà ní Qur'an, pé kó dádó pé wọ́n sọ pé tọ̀ ara tó àtúnmọ̀ tó tí òun mọ̀ lọ lórí pé kul uhiya ilayya annahu istama'a nafarun min yàní pé yóò jẹ́ pé mimma uhiya ilayya nínú tọ́lọ́run bá fi ránṣẹ́ sí mi ànábì ó ní pé àwọn àlìjànnú sọ wípé so yóò ìtumọ̀ rẹ̀ wà mí ní pé tọ̀ ara nǹkan tá tún mọ̀ o wọ́n pín gbà tá ti rí pé a lè súnmọ́ sánmà mọ́ wa anna la nadri asharrun urida biman fil ard am arada bihim rabbuhum rashada. Pẹ̀lú bọ́lọ́run bá ṣe gbá nábì dìde yìí tó fi Kùránì tó sọ̀kalẹ̀ fún àwọn ọmọ in tí sísọ̀kalẹ̀ Kùránì ó jẹ́ pẹ̀lú àwọn ará alẹ̀ ipé ìtọ̀ bọ́lọ́wọ́ bá ṣe ń jù wá láwọn ìràwọ̀ tí fi ń lẹ́wà kóhun àmọ́ ìtọ́nà bá gbà lérò pẹ̀lú ẹ̀ ṣẹgbọ́gbé àwọn ó tù bẹ́. That is tẹ́ bá dáàtù bá nínú àwọn àfá tán sọ pé àtàbá ní ká tù báyìí kò ní lọ pẹ̀lú tí àwọn fúnra wọn sọ wípé yahdi ila rushd, àbí inna sami'na Qur'anan ajaba yahdi ila rushd fa amanna bi yahdi ila rushd, àbí Qur'ani ó gáìdì yàn sí rushd kí á sì mọ̀ pé wà anna la nadri asharrun urida am arada bihim rabbuhum rashada bal arada bihim rabbuhum rashada because àwọn náà nígbàtí Qur'ani dé wọ́n ní yahdi ila rushd pé kò ní lọ pẹ̀lú ìtumọ̀ then kò sì tún ní lọ pẹ̀lú ìtumọ̀ káàkiri wọn mọ̀ kankan rárá because àwọn fúnra wọn sọ pé faman yastamil an yajid lahu shihaban rasada. Àwọn fúnra náà ti máa ń ṣẹlẹ̀ pé wa anna kunna naqudu min amqada sami faman yastamil an ẹni tó bá fẹ́ tẹ́tí ní sí báyìí yóò rí ìràwọ̀ tí ń dúó dé tí ò ní jẹ́ kó tẹ́tí náà wọ́n mọ̀ náà pé tá bá sọ pé wọ́n sọ pé àwọn ò mọ̀ ní wọ́n mọ̀ kódà wọ́n sì ti sọ tí wọ́n mọ̀ pé because tá bá fẹ́ wo méjèèjì tán dákọ̀ wípé bóyá aburú ọlọ́gbèrò pẹ̀lú àwọn tó wà lórí ilẹ̀ àbúgbèrò ìfọ̀nàmà pẹ̀lú wọn. Àwọn fúnra wọn sọ wípé Al-Qur'ani yìí tó pé torí sábàbí rẹ̀ ni ò jẹ́ káwọn lè mọ gbọ́rọ̀ mọ́ yahdi ila rushd. Tọ̀kí ní wà mí nì pẹ̀lú pé àmọ́ bóyá Ọlọ́run bá fẹ́ dáadáa fórí ilẹ̀ rushd ló fẹ́ pẹ̀lú of course pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n náà wọ́n ní ìtumọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí Ibn Ashur ṣe sọ pé ìtumọ̀ tó wọ́n mú ó ní wípé lẹ́yìn ìgbà tó ṣe pé tẹ́lẹ̀ àmọ́ yíyọ tí ń lọ sánmà gbọ́ wẹ́dá oore ní ìṣẹ̀lẹ̀ lílẹ̀ wẹ́dá dáadáa ní àbábúrú àmọ́ ń sọ fún wọn nísìn báyìí àgbọ́ nǹkan kan mọ́ wẹ́dá oore ní ó ṣẹlẹ̀ o wẹ́dá àbúrú ní sí ní position láti sọ náà ìtumọ̀ ẹ̀yọ lóòtọ́ ìgbẹ́ tó pín ní sí ààrí information gbọ́mọ́ àti dìdédé bọ́lọ̀pàá dìsáìdì dáadáa pẹ̀lú ara rẹ̀ ọlọ́run dìsáìdì ìdí ò dá pẹ̀lú ara rẹ̀ àwọn náà mọ̀mọ́ tí ó wà pé lánà dìrí yẹn maf'ulu ní gbogbo asharrun urida biman fil ard am arada bihim rabbuhum rashada ó jẹ́ pé because gbogbo tọ́lọ́run bó bá dìsáìdì lórí méjèèjì náà ni onítùmọ̀ yẹn ni pé torí pé
torí pé eléyìí ó wá lẹ́yìn wa anna kunna naqulu minha qaida lisam pé àwọn wa anna lamasna sama fawajadna àríká sama ó ti kún kẹ́kẹ́ ní security wọ́n jù wá kí ló ṣẹlẹ̀ wa anna kunna naqulu minha qaida lisam faman yastamil ana yujza wa shaba rasula then wọ́n sọ pé inna sami'na qur'ana ajaba yadi ila rushd nísìn báyìí nígbà tọ́lọ́run ti lé wa kó sánmọ̀ tá lè gbọ́mọ́ la nadri ma sa yahduthu fil ard in ti lọ lórí lẹ̀ báyìí sí àlèmọ̀ tí irú áyà yìí yóò mọ̀ sọ̀pọ̀tì àwọn àfáà tán sọ pé láti gbà tọ́lọ́run ti gbá Nábì dìde o kàhánà pé ẹnìkan yọ nǹkan tí ń tẹ̀lẹ̀ sánmọ̀ ń sọ fáwọn adágbégbá kò sí mọ́ ṣe pé kàhánà mẹ́ta la sọ gẹ́gẹ́ kọ́lé ìyá àdìsẹ́ sọ kàhánà kan bẹ tó ṣe wípé ẹ máa gbọ́ láti sánmọ̀ kàhánà kan bẹ pé àwọn òròyìn orí ilẹ̀ náà lẹ́ ń wá signal rẹ̀ lẹ́ ń sàjọ káàkiri òun ló lè ṣẹ́kù nísì gẹ́gbó ṣe pé èèyàn gan náà lè ṣe yíò náà information kò wà lacked but báwo ló ṣe meet ẹ tó ní information ló wà lacked nísìnkọ́lọ̀ mọ̀ fi sọ ẹ̀ sọ́wà táà bá ń lọ lórí títì káde káma traffic káwárẹ́ nìkan tó kú sójú títì àwa ti ní mọ̀pẹ́ nìkan kú ṣùgbọ́n àmọ́ ẹni tó jẹ́ àmọ́ family ta ni torí èlà àfi lè fẹ́ nìkan kan information báyìí tó bá ipá bá lè dẹ́ nìyẹn mọ̀ báyìí nísìn báyìí àwọn nǹkan bẹ tún ò tí mọ̀ tí ó jọ bí pé àwáfẹ̀ kan mọ gẹ́ìbù làwá fi sọ fún wọn information lag time lag tó wà láàrin information tó dé ẹ̀ràn kan yí máa ń jẹ́ gẹ́ìbù bẹ́ẹ̀ máa ń jẹ́ gẹ́ìbù bọ̀ gẹ́ìbù nìsìbí wípé àdísí sọ fún ẹ̀ pé ní sí báyìí kí mi sọnù ó sọ̀rọ̀ ní sí títí ẹnìkan ti rí fún wípé kí ìsọnù lọ́dọ̀ tí ẹ̀ pé kí ìpamọ́ kò pamọ́ sóhun àmọ́ torí pé kò lè líǹkì èmi ní mọ̀ bá kí mi sọnù kí wẹ́ nìyẹn wá mọ̀ pé mi ń wá kí sẹ́gbọ́mìyé kémi tó mọ̀ wípé ó mọ̀ ó lè fi ṣe kàhánà fún mi tó bá mọ̀ pé mi ń wá kí èmi ò mọ̀ rí bọ̀tọ̀ ó ti mọ̀ mí rí bójú yí ẹsọ kínú sẹ́wọ̀n yóò jẹ́ mi tó gbó ní information before mi so irú ilé yẹn ni second one òun sì sẹ́kù dì sí ọ̀nà àjànú sí òun lẹ́mọ̀ ẹ̀hẹ́n pé nísìnyí wọ́n ń gbọ́ information ṣùgbọ́n ká tó lè rẹ́ni tó ní information àtẹni tí ó ṣe kàhánà kò lè pẹ́ second type nù ó wù mí ẹka ọ̀rọ̀ kọ́dé ìyá dẹ̀ bí iṣẹ́ ìsọ̀ Muslim akan last kíní bọ́yá tàbí ẹ̀wọ̀n tó bá ẹlẹ́ gbọ́ kíní last kíní náà kẹfì tàbí sọ akan fi ń sọ ní láti fi lè wo pé kí la fẹ́ fi tú wà ná lánàdìrí aṣáàrùn orí rabi manfẹ́ àwọn àrọ́ dàbí ọ̀rọ̀ mọ̀ṣẹ́ tàbá sọ pé ní sípé pẹ̀lú bọ́lọ́wọ́ bá ṣe ń jù wọ́n ní ráwọ̀ wọ́n láwọn ọmọ tọ́lọ́wọ́ bá fẹ́ decide ọ̀nà ọlọ́dì sọ nǹkan tó fẹ́ decide látẹnu wọn pé yahdi ila rushd fa'amà nábì tọ́ sọ́wọ́ kan bá gbàgbọ́ ní sí kí ló dé tó sọ pé nǹkan táwọn gbàgbọ́ kìí ṣe Russia fáwọn lòun sọ pé in tó mìí ni pé lẹ́yìn ìgbà pípa àti yọ nǹkan wọ́lá sánmà tẹ́lẹ̀ tán ti wá blọ́ọ̀kù wa àtijọ́ dìde rí báyìí orin ló ṣẹlẹ̀ lórí ilẹ̀ ní dáadáa ló ṣẹlẹ̀ lẹ́yìn sí báyìí ààlè màmá àfi tú báyìí ó ní túmọ̀ kejì tí náà ṣòro tó ó sì lọ ní túmọ̀ now another ẹ̀kọ́ tó wà ní àyà yìí lẹ́kọ̀ọ́ tó lọ́gbọ́n kọ́ wa ó ní wípé bọ́lọ́wọ́ bá ṣe ń sọ lẹ́nu àlìjànú ní ń sọ lẹ́nu èèyàn ní ń sọ lẹ́nu àwọn ànábì ọlọ́ ẹ̀kọ́ láńlá sì ni tàgbọ́dọ̀ kọ́ al-adabu ma Allah kíyàn ṣe ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run kí lẹ̀kọ́ yẹn ó ní pé tẹ́ bá ti wo tán wí nígbà tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ aburú wọn ò dákọ́ lọ́wọ́ wọ́n ní anna lánà ní aṣáàrùn orí ìdá àmọ́ bóyá aburú ni wọ́n gbà lérò mọ̀bí lè mọ̀ jùlọ àwọn gbà tó kan rọ́ṣẹ́dà àrọ́ dàbí rọ́bù wọn ọlọ́run dákọ̀ àbí dáadáa ọlọ́gbà ní rọ́bù wọn tó bá ti kan dáadáa a máa fi ti sọ́lọ̀ ẹwà biyadikal khair ọwọ́ rẹ̀ lórí wa wa sharru laysa ilayki aburú à ní fi ti sí ọ
bọ́lọ́wọ́ bá ṣe sọ fún àwọn àlìjànú sọ yìí bẹ́ẹ̀ náà lànàbí Ibrahim náà lò bẹ́ẹ̀ ni Musa àti Khidiru náà lò ẹgbọ́n ànábì Ibrahim sọ wípé Ọlọ́run bá ló dáhùn alladhi khalaqani fahuwa yahdi àbí wa idha fahuwa yashfin kò tó pé wa idha amradalillah bọ́lọ̀ ń bá mú ààrẹ bá mi ó ní wa idha maritu tó bá rẹ̀ bí pé yóò dá rẹ̀ dóòrù nábí Ayyub wà Ayyuba ìdínárọ̀bá anima saniya dóòrù kọ́lá nígbà ó ní anima saniya shaitan inú sínú wà náà kò ní rọ̀rọ̀ ìnira gbá mi mú shaitan gbá mi mú ọlọ́sọ̀yún nígbà tó tó ń kẹ ti Musa àti Khidiru náà incident mẹ́ta ló ṣẹlẹ̀ sí wọn episode mẹ́ta èyí tó jẹ́ oore tó ń lọ́rọ̀ sọ nìkan fi ti sọ́lọ̀ alákọ̀ọ́kọ́ tán bọkọ̀ ojú omi jẹ́ fá àrátù ló wí ana àìbà mo fẹ́ láti bá jẹ́ àrátù ẹ̀kádìrò pé ẹlẹ́ẹ̀kejì tán pààyàn fá àrọ́dínà àwọn bá yàwó méjì lájọ ṣe torí pé pípààyàn ni àmúgbà tó kan pé wọ́n tún nǹkan ṣe fá àrọ́dàrọ̀ búkà ayyabluga ashadahuma wa yastakhrija kanzahuma rahmatan min al-adab ma Allah ni wọ́n ó hàn dáadáa ní Qur'an ẹmọ tó fà tó gbọdọ̀ rí bẹ́ o ní pé ìyàtọ̀ ń bẹ láàrin af'alullah àti maf'ulatillah af'alullah àti maf'ulatillah kí ni túmọ̀ ẹ̀ ṣe rí fi'l iṣẹ́ tọ́lọ́run bá ṣe látọ̀dọ̀ Ọlọ́run tí ò bá ti dé wọ́ọ̀dù wa kò sí kankan tó jẹ́ ṣáró mẹ́ but orí ẹni tí sẹ́yìn ó fọ́ọ̀lù sí ní maf'ul fíìlù ní iṣẹ́ tọ́lọ́ orí ẹni tó fọ́ọ̀lù sí òun ni ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé orí abúrú ilé ìjẹ́ fẹ́ mi o àwọn látọ̀dọ̀ Ọlọ́run kò sí kàzọ́ abúrú ìsì máa ṣe láàrin tiwa náà bójú ò bá rọ sí rahama kọ́ ni bọ̀yá ọlọ́jọ́ ó complain maf'ul ló jẹ́ fún fíìlù Ọlọ́run lójò kò ní òjò ìṣù alẹ́ kò já lọ́jọ́ jẹ́ pé òjò tọ́rọ okun tí fẹ́ táwọn so iṣẹ́ kan ń jẹ́ túnmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí ṣáàrù ló jẹ́ binisbati ilẹ̀ iná láì binisbati ilẹ̀ tàbátẹ́ sọ̀rọ̀ khalq wal ijad dídá nǹkan yẹn Ọlọ́run bá lọ́dá mímú àmọ́ ká fi nísbà rẹ̀ sí ti àrífi torí pé lọ́dọ̀ tí ẹ̀ kò sí nǹkan kan tí hikma ò sí ń bẹ tí hikma bá jásẹ́ a kìí pè nǹkan tó bá ní hikma ní ṣáàrù tí mo bá wé èèyàn sọ̀sọ̀ lẹ́sìn wọn ni lágbàjá orí ọwá gba abẹ́rẹ́ tí ẹni tó bá fẹ́ gba abẹ́rẹ́ bá wo pé yíò pé ẹ̀sìn bá sáàbùrú mọ̀ pé ìsáàbùrú wọn dáadáa ní ṣe fún ọ dáadáa dókítà ṣe fẹ́ tí fún lábẹ́rẹ́ bọ̀tẹ́ tí ń gbà pé ní pé ẹ̀ ṣe dá bóyá ọkọ̀ abẹ́rẹ́ mẹ́wàá ní gbàgbà mẹ́wàá ló gbà ó pàbó sẹ́yìn ni ó sẹ́lé o so fẹ́ ló ń bẹ oní af'alullah kò sí kankan bẹ̀ tó jẹ́ ṣáà àmọ́ maf'ulatillah Ibn Qayyim rahimahullah ó sọ̀rọ̀ tó dá púpọ̀ àwọn tírà yẹn lè láti kà fáwọn tí ó bá síríọ́sì ó bá sì síríọ́sì gan ó kà bí ẹ̀mẹ́ta kó tó lè máa gbádùn rẹ̀ lásìkò tí àìsì tún ti dé ọlọ́tẹ̀ yìí káàkiri ẹjọ́ kan débẹ̀ wọ́n ni yóò kàn fi sí pé summarize Shifa wal Alim bọ̀ tó bá summarize ẹ̀ náà kò ní tàbí kankan ẹni ọdí tí ò bá ti rí látà bí kíkàkà àwọ́jò miss a lot of things ọ̀kan náà ọmọ ìyá àjọ sọ̀rọ̀ lẹ́yìn ọmọta wọ́n ní kó check finikan èmi ti ká mo sì ká ní sọ́ọ̀sì èyí ọmọ dúpẹ́ fọ́lọ́run bá pẹ́yàn ti ká wọn kankan kí ayé tó dé wàláhì gbogbo àwọn anybody tí ó bá ti mọ̀ kankan kí ayé tó dé àfi tọ́lọ́run bá ṣàánú ẹ̀ lókù kò lè kankan kan wàláhì anybody èyí ọ̀kan tẹ́rù ń bà mí sínú àwọn èyí yóò lòdò sí mi wọ́n yóò lòdò sí mi bá tí wọ́n á ní kọ́wọ́ mo afẹ́ sọ pín mo ní kọ́wọ́ kí sọ̀sù fíàmù náà yẹ́ náà yìí níbi tàbíbùl kamal tọ́ nígbà tí ó ṣe àgbàgbé wa ní sáàkà pèsè ń kà lọ pé ó ní òkè ó ti sọ mo nílò ó kú bí mọ̀dọ̀mọ́nà kan tí
ó wà ní kíní ti àjọkọ́ lọ bá ń wá tàdíwìl kàmáàlì gàgà because tó kàn wí pé sọ́mà sọ́mà báyìí ó ti gbé nǹkan lọ so ṣìfáwọ̀ kí máa fi gbájú kò tó bá mi ṣìfáwọ̀ alẹ́ Ibn Qayyim nínú àwọn tíra tó ṣe pé bóòlù yẹn ṣe mọ́ kọ́dà wọ́n ní ṣìfáwọ̀ alẹ́ fi bóyá fi al-hikmatu wa kíníkan wa ta'lil wal qadar ta'lil ó lé o ṣùgbọ́n nǹkan tí Ibn Qayyim mú kọ́ síbẹ̀ àwọn tíra Ibn Qayyim àwọn Ibn Qayyim ó kọjọ́ ọ̀rọ̀ táìtù ibi tí ó ti sàgbákónù ṣe rí Ibn Qayyim lè bẹ̀rẹ̀ pé ẹ̀ṣẹ̀ tíra torí kọ́dàrù yóò wá sàlàyé áyà kan pé kò ní ṣe pẹ̀lú kọ́dà tó bó ṣe ìstìtìrọ́d ó máa ń digress gan tó pé ó lè rí gan níbò míì tẹ́ni tó kọ́ mọ̀ ṣe tíra fún áyà yìí ẹ̀gbọ́n pé ọgbẹ́ nìyẹn sọ pé áyà ìgbẹ̀ngàn lòun fẹ́ ṣe tafsiru rẹ̀ ó lè bá lè rí níbẹ̀ àwọn sọ fún pé tí bá kan wí nìkan náà ni this is affect wa náà yóò affect àwọn táwọn náà ṣe art àtàwọn táwọn máa ń ka novel tí ń ka literature summary but experience every reader gbọdọ̀ yàtọ̀ tẹ́ bá fún gbogbo àti ìwà ìta ní ọya lágbàjá ẹjọ́ katira yìí tán gbogbo yín bàítà tán bá ní kẹ́ máa sọ nǹkan tẹ́ ẹ̀ka ẹgbọ́ irú àǹfààní tẹ́ẹ̀rí ń bẹ yóò ní ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbogbo ọpọlọ ní ṣe là sí àti irú tẹ́ ní tẹ́lẹ̀ ṣẹ́rí tẹ́ bá ti ń tí pé ẹnì kan kà pé ánsà sí kìíní kan tí ń wá ní ẹni tó wọ́n bá wá rú tí ò ní rú pọ́blẹ́mù lọ́kàn tẹ́lẹ̀ kò ní rí ní ánsà ẹgbẹ́ fún ilẹ̀ example jọ kan bí kìíní ẹ̀ ṣe máa ń rí nìyẹn wọ́n pè kan náà àwọn àfáà lọ́gà tó ti wá ti pẹ́ Ibn al-Ambari Ibn al-Ambari ni wọ́n pè I think Ibn al-Ambari yóò jẹ́ bí anikawa ní kọ́rnù Thalith márọ́ bẹ̀ẹ̀dẹ̀ because àfáà ló jẹ́ fún àwọn Daraqutni Abubakar Ibn al-Ambari ẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀wọ̀n Qasim ó láwọn tíra tó pọ̀ ó ṣe tíra afọ́n lọ́gà ní afọ́n Qur'an ní ó ṣe tíra al-Mudhakkar wal-Mu'annath ó ṣe tíra al-Abdad ìjámù dídò ó sáà mẹ́rin ṣe ẹni tán pè ní tíra al-Abdad tẹ̀bákà ní tó kó síbẹ̀ ni pé àwọn kẹlìmá tó ṣe yí pé ó lè mìí ara rẹ̀ ó tó lè mìí opposite bí kẹ́ sọ pé ní sí báyá nínú Qur'an àdọ́nù àti al-yaqin pé dọ́nù lè mìí ní yaqin ó tó lè mìí ní dọ́nù tààmà tí ó dé level yaqin Qur'an ma lo méjì bẹ́ irú àwọn kẹlìmá yìí ni ó kò síbẹ̀ yóò wà fáwọn ṣàwárí dẹ̀sì nínú àwọn nǹkan tó ń wá kà ní al-Abdad ó ní kẹlìmá wàrọ́ pé wàrọ́ lè mìí ní amam ó tó lè mìí ní khalf wàrọ́ tààmà ó sì sọ́nù bọ́ sẹ́ mọ̀ yí pé anybody tó bá study èdè al-aslu ni pé kí al-adadu mọ́ sí lédè because ó yẹ kí wọ́ọ̀dù kọ̀ọ̀kan kó lè wà fún túnmẹ̀ kò yẹ kó sí pé ká sọ pé eléyìí omi eléyìí tó wá mí ní opposite tó mì pé téèyàn méjì bá jọ ń fa wọ́ọ̀dù kan tẹ́nìkan máa pé ara àwọn àdádù ní tọ́pàá ní kìí sára àdádù tí ẹni tó bá gbé ìbá sára àwọn àdádù bá lè rí táwọn jíù rẹ̀ ṣe òní òun ìlú because al-aslu ni kó má kí àdádù máa wá ṣe understand kéèyàn sọ fún mi pé èèyàn lè dákọ̀ dúdú kí dúdú sì tó mìíràn funfun khilaf al-asl ni o mean so Ibn al-Ambari waka because anybody tó bá fẹ́ study al-Adad yóò kà tírà Ibn al-Ambari ara wọn dá tírà àwọn tó wà lókè so òun ni wọ́n máa fi ń tú àyà pé Khidru àti Musa alayhi salatu wassalam nígbà tó ń lọ ẹ rí pé the first ọkọ̀ ojú omi àtàkọ́ ọkọ̀ ojú omi wọ́n ní Khadiru sọ fún Musa pé tó fà tí mo fi gbọ́kọ̀ ojú omi yẹn jẹ́ wọ́n fi cause defect sí ni pé wa kana wara'ahum malikun ya'khudhu kulla safinatin ghasba pé tá a bá fẹ́ tú ní wàrọ̀ tá ń tú tó mí ní pé ẹ̀yìn ẹgbẹ́ wàrọ̀ mí ní pé ọkọ̀ ojú omi mọ̀ báyìí mo wá bà jẹ́ ṣe bí wájú wọ́n sì lọ sí àbí àtúbà pé wàrọ̀ bá ní mọ́líkù bá wọ́n ti kọjá ìsẹ́yìn náà kí ló bà jẹ́ fún pé kí n tú pé màláíkà ọba kan sì bẹ̀ tí ń bẹ lẹ́yìn wọn àwọn wọ́n ti fẹ̀ kan kọjá ẹ̀ àdúmà kọjá ẹ̀ kò ní ìdíkó bà jẹ́ tọ́ kí àyà ìfilẹ̀ kọ̀rẹ́tì làwọn afẹ́pẹ́tọ̀ ara àwọn àdádù ni wàrọ̀ pé amam wà kánà amam pé wàrọ̀ lè mìí wàrọ̀ of lè mìí pé àmọ́lélẹ̀ sí àrùjáwọn pé amam ni ìyẹn làwá ti mọ̀ tàbá débi àyà ìta àwọn jù ọba díjọ́ kan
wọ́n máa ń ka tíra Ibn Qayyim ní mo ti gbàgbé tíra ìlú jẹ́ Ibn Qayyim bá ní wàráwù náà ni wàráwù níbi àyà mo ṣe rí mo tẹ́tí pé kí ló wà wí ó sì wí ó sì rí wí ó láwọn èèyàn tán kílèmù pé wàrá àti àmáàmù kankan náà dáadáa ó ní tí wọ́n wò ní ó ní tán bá study Qur'an dáadáa wàrá tàbá fẹ́ tú zọ́rfù ní omi nàbí àbí ṣe zọ́rfù zaman ní àbí zọ́rfù makan àbí zọ́rfù kìíní zọ́rfù makan àbí ó wá ní ó lè jẹ́ zọ́rfù zaman bẹ́ẹ̀ ó ní tí ó mìn ní pé wọ́n ti rọ́kọ̀ ju omi yìí àbí wọ́n ti wá bàjẹ́ bada hadal waqt lẹ́yìn ìgbà tán bá kúrò lọ́dọ̀ tí wọ́n tán wọ́n mí tí ọba pé torí bá wọ́n rò pé wà rọ́ pé makánù nìkan ni lẹ́fẹ̀ẹ́ wọ́n ti mí tí ẹ̀ kọjá wọ́n níbò láṣẹ mọ́ Ọlọ́run bá sọ ní súrátù sí Ibrahim ní àbí súrátù Ra'd ìwọ́lọ́wọ́ bá pé wà min wara'ihim ila yawmil ba'th ọya kí ní tí wọ́n wà min wara'ihim àbí ibo ni alkiyama wa Ọlọ́run pé wà min wara kí ní ó mìí ìtumọ̀ pé tán bá kò lé ayé yìí tán ba'da hadha zaman ìyà tó ń bẹ̀ pé kìí ṣe makán nìkan ni wàrà wà pé tó gbọ́n tí rò pé bóyá tọ́rọ fún makán nìkan ni wọ́n fi rò pé bóyá kápẹ́ ní abdad lẹ́yìn bá ń kọ́ Ọlọ́run sọ pé wà min wara'ihim adhabun ghalidh min wara'i jahannam pé wọ́n mú àwọn ṣàwárí tẹ́yìn jọ tí mo kàbá ìpé Masha Allah Ọlọ́run bá ń kẹ́ o but sẹ́wọ̀n pé kìí ṣe wàrà ọ̀la bá débi tíra ẹ̀ ó lè pé báyìí tí pìkọ́ ìsọ̀rọ̀ kọ́dàrù náà ní sọ báwọn òun èdè bí áyà káyà mọ́rin kàkẹ́ àwọn lùgbèsè ayé wọn fún Qur'an ni láwọn mọ̀ ní sọ fún gbogbo àwọn ilé ìtàwọn kan kọ́ study lóga ọ̀dọ̀ kàpútí òní àkókò máa dùn Qur'an yóò máa tútù kútù náà ni àwọn ṣíra rẹ̀ yìí bá sọ pé kìnnì kan kapọ̀ hákùkọ̀ wà sọ pé pàápàá kàkiri àwọn eléyìí ní sin lọ́gá nìkan sáwọn ilé Qur'an ni wọ́n fi ń tú Qur'an so inú kọ́ ìwé wàrà lè mí ní zọ́rfù zaman ó lè mí ní zọ́rfù mọ̀ká pé zọ́rfù mọ̀ká nìkan kọ́ zaman ni wọ́n pé lẹ́yìn àsìkò tán bá kò lọ́dọ̀ wa tán wà kánà wàrọ̀ àwọn بعد هذا الوقت بعد هذا الزمان wọ́n wà mí tọba pé because wọ́n mi wọ̀rá yìí bá sáwọn náà kọ́ bó ṣe mí ní makan lómi ní zaman wọ́n ká ló pín lẹ́yìn bàtàwà kó lé ayé tán tí tásìkò ilé bá ti lọ tán àsìkò tí ó wà ní pé because tọ́lọ̀ bá fẹ́ rí fáàsì náà kọ́ tọ́lọ̀ time lọ́lọ́ ní kamla withun fil ard time wo lẹ́lò lórí ilẹ̀ kẹwọ̀n lẹ́wọ̀ nínú ilẹ̀ laqad labithtum ila yawmil ba'th ẹgbẹ́ labithtum táìmù tẹ́ẹ̀ bá lò táìmù lọ́lọ́run fi ń ṣe pé kìí ṣe space ayé nìkan bó ṣe sọ́n báyìí tọ̀ máa yí abákẹ́ alàmbárí ibn àmbárí sọ́nà bá lélẹ̀ ó ṣe because ibn àmbárí ní ṣe kìí ṣe ìdíyà khilaf al-asl aslu lè so pé al-adab ma'allah ọlọ́run bó máa sọ àwọn àmẹ́bẹ̀ ọlọ́run dá máa sọ wá ìdá mọ̀rítù fún ìṣfẹ́ annímásàníyà dùr annímásàníyà ṣẹ̀tọ́n bínú sí wọn fa àṣà òṣètọ́n díkra rọ́bì ẹ̀fẹ́ bọ́ ẹ̀fẹ́ dáhùn bá ara ìní àlọ́lọ́run bá tún gbé jáde látẹ̀nà àlìjẹ̀nà yìí wà anna la nadri aṣáwọn orí dàbí mafilá am àrọ́ dàbí ìmọ̀rọ̀ buhum rọ́ṣàdà nígbà tó kan rọ́ṣàdà wọ́n gbé rọ́bù wọn jáde nígbà tó kan ṣàrù nǹkan wọ́n ní orí ìdá torí pé kò sí ṣàrù fi af'alillah àmọ́ ṣàrù lè wà fi maf'ulatillah inú kọ́ yìí mọ́ sàlàyé gan ní ṣífà ọ̀là tẹ́ bá ń ka báyìí tó bá yéèyàn báyìí inú ló sì wọ́dọ̀ ẹni tàn tẹ́ bá ka tíra fún tẹ́lẹ̀ àti nǹkan yìí tí ma wá sí mi lẹ́mìí pé ọlọ́run àdúpẹ́ ọlọ́run káwọn ilé ìjọ súnà táwọn bọ́ sí the other side wọ́n ó fi àwọn súnà púpọ̀ àtàwọn ilé ìbá fi lọ bọ́ sí the other side ànànà yóò dáwà láàrẹ̀ rẹ̀ so alhamdulillah so another thing tap of the ayah yìí kí ló sì ń fa táà fi ń ṣe bẹ́ẹ̀
ó ní wípé Ọlọ́run ọba hakim ni ibi tẹ́tì mọ̀ pé hakim ni ló àyà ọ̀sọ́ ó ní pé tó bá ṣe Ọlọ́run ọba kàn máa ń ṣe anything anyhow pé because báyìí sí máa fẹ́ present Ọlọ́run ọba ni pé Ọlọ́run ọba alágbára kò sí tí ò lè ṣe ó sì lè ṣe tó wá wẹ̀ nìkan kò sí ní bí bẹ́ẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n òun fúnra ìlú á sọ pé bó ṣe pẹ́ nìkan níbi wọn wá ní ṣe nǹkan kan ìlàlẹ̀ ẹ̀kùn ṣe wá rẹ́ ní tí tó bá ti wá ṣe táyìn bá ti kàrí ṣáàrù yóò wá sàlàyé rẹ̀ fún yín torí pé ó mọ̀ pé ní ìtìkọlù ṣáàrù láúlá dálíkà ṣe rò pé yẹ ká máa béèrè pé ọmọ tán pa ẹgbọ́n tí kò lápàdà sọ fámọ̀lù gùlá lóòótọ́ pé páyàn aburú ló jẹ́ lọ́rẹ̀ àmọ́ tó bá ti mọ rí sí rẹ̀ yóò lè yọ fàkánà àbàwà mu'minin àwọn òbí rẹ̀ mọ̀mílà méjì fàkàṣínà ayòrò ikọ̀ ọmọ tó gẹ́rànà kúfà ẹ̀rù wá ń bà á pé torí ìfẹ́ tán ní sí káwọn sọ wá di kìbìrí ẹgbọ́gbà pé ọ̀wọ́n lọ tó wọ́n bá lọ fàárádná ayùbílá ọmọ rọ́bù mọ́ ọlọ́run wá pààrọ̀ mí fún sẹ́wọ̀n pé tí wọ́n pé lóòtọ́ wọ́n lùsì kankan wọ̀kan lùsì nǹkan káwọn òbí má lùsì ìmánì tí wọn ó bẹ́ tàjú kó òun wá káwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀ kan lùsì lọ tó ń bá ti bá tiẹ̀ lọ ọmọ kékeré lòun kò ní jẹ́yà kò sí bàlágà àwọn òbí rẹ̀ náà ní wọná kò ní kó bá wọn ọlọ́run tó wá pèrò mí fún hikman pé ń jọ́ tí wọ́n náà bá jẹ ogbó hikman yìí náà ma ó sọpá lóòtọ́ ó mọ̀ pé ọ̀dọ̀ tí ẹ tí wọ́n rí nìkan ló jẹ́ ṣáà kìí ṣe fèfẹ́ ẹ̀ so aya ilẹ̀nu lẹ́yìn rẹ̀ aya tó tẹ̀lé wa anna minna salihun wa minna duna dhalik kunna tara'iqa qidada ọlọ́run bá tún sọ fún apáwọn àlìjẹ̀nú wọn fún wa ní information pa wọn ìwé bẹ́ẹ̀ ṣe rí bá ṣe wà yìí ó dá wa lójú a sì mọ̀ àwọn èèyàn rí ń bẹnu wọn àwọn ẹni rí ń bẹnu wọn àwọn tán wà lórí dáadáa ń bẹnu wọn wa minna duna dhalik àwọn tí wọ́n tún kéré sílé wọn náà ń bẹnu wọn sàbẹ́ the first time tí wọ́n kọ́ sọ̀rọ̀ ń pa wọ́n fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn tó fẹ́ sọ̀rọ̀ ń pa ẹlòmíì ara ẹ̀kọ́ tá kọ́ ń bẹ́ ó ní pé ṣe bí sọ̀lẹ̀hùn ní opposite àìbò ẹwà pé lágbàjá ìsọ́ọ̀lẹ̀ opposite ẹni tọ́ọ̀lẹ̀ àríkẹni sọ́ọ̀lẹ̀ kẹni fásid àrí kílé táwọn àlìjàn náà sọ pé wà ná minna salihun wà minna al-mufsidun wà minna talihun àrí wà minna kó sọ tí wọ́n náà wọ́n nítorí pé àwọn náà wà ní màkọ́ọ̀mù bí tán ti fẹ́ ṣe dáwà fáwọn àlìjànnú ẹgbẹ́ wọn ṣe àpé falamma qudiya wallaw ila qawmihim munzirin lahum nígbà tán níbi parí Qur'an tán àwọn náà lọ́wọ́ ṣe indhar ṣe rẹ́ níbọ̀ tí yóò bá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ máa sọ fún kó mọ̀ fọ́ra rẹ̀ mọ́ kó fi bẹ̀rẹ̀ ìyẹn jẹ́ dáíyà ó dá ní àwọn ẹ̀kẹ́ tó kọ́ sọ pé tọ̀ bá àṣẹ wá ilé sí àwọn àlìjànnà ẹ̀yìn báyìí sí ìnálẹ̀ ẹ̀wọ̀ yóò ní so ìwọ́n tó ń fẹ́ recolonize wa so kí ló ṣe ni pé minna sọ́ọ̀lẹ̀ wọ́n sọ pé minna náà gbogbo náà jọ ní minna àmọ́ kò specify èèyàn dáadáa bẹ̀rẹ̀ kúkà lókùnmọ̀ pé ọ̀dà pé minna lè wà mẹ́ ó dàbí kọ́ ga jáde nísìn ó sì result yìí tán 50 náà ní gbòyàn 30 ló pass pé àwọn tó pass gbẹ̀nù yín ẹgbọ́n mi àwọn tó sì fail náà ń bẹ̀ wọn kálukú sàmà dùkọ́dẹ̀ tó wọ́n kó náà fail wọn ẹ̀sì tí kọ́ kàṣọ́ náà ẹjẹ́ kan sọ wọn sáà sí ìdákọ̀ àtàntà sí ìyànà wọn kálukú máa claim ẹ̀ àmọ́ jọ́ bá sọ pé àwọn bíbà yìí àwọn pass àwọn bíbà yìí fail wọ́n lè wọ́n wà kíláàsì náà àwọn tó pass ń bẹ̀ àwọn tó fail wọn kálukú ẹ máa mú lọ kọ́dẹ̀ yìí tó mọ̀ pọ̀ nǹkan fail tí ó kọ̀ kankan náà sọ pé mo náà fẹ́ gbọ́n tí wọ́n wí ni wọn ò tí ka result tẹ́gbẹ́ in his own case kò sí result kankan tí wọ́n ká ọ̀tọ̀ náà máa hope pé wọ́n sá ti kà á nǹkan lè yọ so wọ́n ní nígbà tí wọ́n sọ tán wọ́n dákọ̀ sọ̀ọ́lẹ̀ wọ́n ní wọ́n minna duna dhalik àwọn tí wọ́n tún tó sọ̀ọ́lẹ̀ ó nà bẹ̀ kí ni wọ́n fẹ́ fi achieve ó ní pé ká sọ wípé sọ̀ọ́lẹ̀ ó lè ní grade kó jẹ́ pé àwọn èèyàn fẹ́ gbọ́ yé bẹ́ẹ̀ pé àsọpọ̀ ìná iṣẹ́ èèyàn rẹ̀ o àwọn èèyàn rẹ̀ bẹ àwọn tí wọ́n tún tó bá wọn náà ń bẹ ẹ̀kọ́tọ̀ ni pé tó bá wọn kò tí ì dé sálẹ̀ tàwọn ọ̀rá yẹn àbí ẹ̀kọ́ káà náà máa pẹ́ okay ọ̀dàpá àná wà ń bẹ níta wọn kọ́ fi bẹ̀rẹ̀ ẹnu ó fi lè sínkì kan fi wọlé lẹ́yìn bàtán wọlé tán padà pé
wa minal muslimun wa minal qasitun amala kọ́kọ́ wa minna duna dhalika na fi bẹ̀rẹ̀ uslubu yìí uslubu dáyé àìkìí ṣe àyà ìnìkan Ọlọ́run ti lò tẹ́ bá ti wo múmínú alifir'aun ní Suratul Ghafir àbí Ghafir ẹ ma gbọ́ sáà kóhùn ti gbà lọ́nbọ́ ọlọ́yẹ tí ẹ ma gbọ́ ní ataqtuluna rajulan an yaqula rabbi Allah iṣẹ́ wà pọ́mọ ẹnìkan jẹ́ Musa tó bó sọ pọ́lọ́run lọ́run lọ́wọ́ ọ̀pọ̀lẹ̀ jẹ́ àkùnbí bayyinat ó sì tí mú kílẹ̀ṣà ìṣẹ́ fún bá rí fa in yaku kadhiban ó bẹ̀ tó rọ́ ní bá ń pa adé ìkẹ́sù fún sí mọ́ náà ni ó jẹ́ iṣẹ́ bí pé neutral person lóhun ẹgbọ́n pé èmi ò sí mẹ́ o èmi kan sọ fún yín ni o ọ̀tọ́lọ́ ti sọ pé yaktubu imanam ṣe ti gbọ́ ha wallahi tó bá ṣe pá bá lè dúó de àwọn irshadatu Qur'an táà sí internalize ẹni tí ó sọ̀nù lóòtọ́ oṣù máa wò ní jẹ̀bi kò sí nǹkan tí ẹ fẹ́ gbàgbé oṣù hù sí èèyàn náà ẹ̀yọ́ ní ẹni tó ṣe hù sí bí kádà ló bá yóò bá lọ àmọ́ yóò rọrọ̀ wípé ọ̀gbẹ́sẹ̀ ń jágbére ń bú bàbá rẹ̀ nìyà ń ṣe kí nìyàn kan nìyà kò sí bó ṣe wù kéèyàn lè burú tó kò lè tó Fíráúnù bọ́lọ̀ ń bá ní kí Músà àti Fíráúnù sọ pé faqūlā lahu qawlan layyīnan tọ́lọ́ sì mọ̀ tí Fíráúnù ó jẹ́ tó kó mọ́ fi lẹ́ excuse ni pé kí ló tó fẹ́ tómi so nígbà tí wọ́n bá débì kan tó wọ́kọ́ ní pẹ́tọ̀ mọ̀ kàn ní kí máa fẹ́ ṣe ọkọ̀ mọ́sílẹ̀ fún já ẹgbọ́ Ọlọ́run fẹ́ ṣe ọkọ̀ mọ́sílẹ̀ fún já ó sì gúnná lọ àwọn èèyàn àkọ́kọ́ ni pé yóò wá ṣe mistake wọ́n ni ó jà yìí gẹ̀gẹ̀ tí ó jà ká tó wá sọ pé ó ń ṣe ìkọ́ ọmọ ẹ̀ èèyàn ó mú tírà tí ìṣe hujja yóò mú ọ̀rọ̀ èèyàn tí ìṣe hujja yóò wá lóun fẹ́ ṣe ìkọ́ ọmọ rẹ̀ lé ọ lórí bó bá ṣe ìkọ́ ọmọ rẹ̀ gan tó yẹ kìí ṣe hujja ìkọ́ ọmọ tó gẹ́rẹ̀ lè hujja ló ṣe so ẹgbọ́n bí múnà fẹ́ oní tí bá ń parọ́ fàálẹ̀ ìkẹ́dù ẹmọ́gbọ́ wà ń yàkù sọ́ọ̀dẹ̀ kan ẹwà owó sì dẹ̀ yóò ṣe kún báàdù pé tó bá ti pé òdodo ní ń sọ apá kankan tó sọ pé yóò ṣẹlẹ̀ sí yín kò sọ pé gbogbo ó ṣẹlẹ̀ ń ṣe bí pé wọ́n pẹ́ òdodo ní tí ó bá yíò ní pọ̀ ń ṣe bí pé neutral lòun bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bá tún lò náà bí áyà sọ́tò sábà wa inna aw iyyakum la'ala hudan aw fi dalalin mubin àwa àbẹ́yìn kò ju méjì lọ nínú pé àwa àbẹ́yìn la'ala hudan aw fi dalalin mubin ṣe ẹmọ bó ṣe rà pé àtàwà àtẹ̀yìn kò lè ju méjì lọ nínú pé pàjọ wà lórí fọ́nàmá àbí kájọ sọnù sẹ́wọ̀n pé àwọn méjì náà sáà ni kò fẹ́ sọ pé mi mo wà lórí fọ́nàmá ìwọ ló sọnù but wọ́n ká lùkó mú tí ẹ̀ ibi tẹ́ẹ̀tì kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ẹwà ò ṣe rí nǹkan tá fẹ́ sọ yìí kọ́rà tí mo bá ráìtì ń bẹ́ kiri pé tó kú mo lọ́pọlọ jù yín lọ bẹ́ẹ̀ kí pé tó kú mo lọ́pọlọ jù yín lọ àmọ́ torí pé inni qad ja'ani minal ilmi ma lam ya'tikum èyàn máa mọ́ ọ̀sọ̀ ní pé ọkẹ̀ kí ló lóde ó ní wọ́n á sọ pé kí ní àkàn padà jáwò já bẹ̀rẹ̀ láti rí gbàgbé ó dá tó bá ìpé wọ́n náà ló bá sọ báyìí ṣé tó bá sọ báyìí só ti sọ jù ẹ̀ẹ́gbọ́n gangan kẹ́ẹ̀kan sọ pé zero sum pé gbogbo yín báyìí sí orí dọ́là lẹ́wà lẹ́yìn òun náà làwọn èèyàn máa fi ń bẹ́ kí wọ́n rò pé wọ́n sì pákéjì tí ẹ gbogbo ẹ̀ pátápátá àtèyí tó ṣe tàkìlìdù ń bẹ̀ náà ó gbé kò sí check pé súnánù kéṣẹ́t náà ló gbọ́ kò tó wá ní fẹ́ gbà pé ẹni tó ń gbọ́ lọ́dọ̀ ẹ lè ṣe mistake bó ṣe yé mi nù ọ̀rà ṣe káwò ẹjáwò so ọlọ́run bá sọ ń bà pé èyí ó máa báwọn èèyàn sọ̀rọ̀ lọ́nà tó fi ṣe yí pé wọn ò ní lè rò pé òun ṣe qasdul qulub ẹgbọ́
tẹ́ bá ti gbọ́ sẹ́rẹ́ anybody tí ó bá fẹ́ gbòdodo the first thing tí ó kọ́ lé ẹ̀fà sí pé ẹ̀yẹ́ fẹ́ máa ṣe ìwátàkùnù lákùnmọ́lé kíbrù yá fil ard kò sí kọ́dà bó bá ní tàwádù jù bẹ́ẹ̀ lọ tó wọ́n sí pé òun nìkan bá ti bà ní tó sọ pé kọ́ ìbáyìí lẹ́kàn máa ṣe wíkẹ́ ìlẹ́fẹ́ jọ̀gá àwọn èèyàn ìwọ́n náà tó wájú kó wọ́n hàn nínú ọ̀rọ̀ rẹ̀ àti wà rẹ̀ pé wọ́n gan fẹ́ jọ̀gá kọ́sùn òdodo ní ó jọ̀gá rẹ̀ jì àbí ìwọ́n wọ́n tó wá ṣe bí pé wọ́n tó wà pẹ́tọ̀ aláàrẹ̀ bó ìmọ̀lẹ̀ pé lẹ́rìí kan torí jọ tó bá padà àwọ̀ náà kó ṣe mistake yóò lè fún ọ láti palẹ̀ mẹ́ òun lẹ́rí gbogbo wà látẹ́rà àwọn yẹn kọ́ra wọn sí yóò ti ṣe gìràgìrà torí pé olówó wà lọ́pẹ́ wọ́n sì sọ pé tí ó bá tún yàn ṣe tẹ́ni tá bá fẹ́ tún ṣe bàbá ń pè tóun ṣe fàsáàdì ló bá jẹ́ ìwọ tó tún ṣe náà kọ́ ògbọ́dọ̀ ní ìrádàtò olówó fàsáàdì tí ó dá la fẹ́ correct wẹ́n tí ó correct ní ògbọ́dọ̀ tó ní ìrádàtò olówó òun náà tó fẹ́ sùn fóun tó jùlọ ọlọ́ni tílíkà darul akhirah naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada wala aqibatu lil muttaqin alkiyama tó rí bí ẹ bá ṣe nǹkan tó tọ́lọ́run kódà bí wọ́n gan ló bá correct kọ́ o gbọ́dọ̀ ní ìrọ́dátù olú tó gbé fasad wọ́n fẹ́ correct kìí pé wọ́n náà pẹ́ àwọn alágbọ́ ọ̀gá àwọn àfá yóò mọ̀ kankan ẹ̀rìnkìrí nǹkan tó ń jọ́ lọ́wọ́ padà àáfà rẹ̀ then kò sí nǹkan tẹ́yìn fẹ́ ṣe bí dáwà tó yọ ìsọ́fù kó mẹ́ àwọn ànábì Ọlọ́run ṣe ìsọ́fù pẹ̀lú àwọn tí wọ́n rán sí tán jẹ́ rí kí ló tó lórí ìsọ́fù tó jẹ́ mùsùlùmí kí ni wọ́n wá gbà ń bẹ́ so ẹ̀kọ́ mi nù wípé wọ́n sọ pé wà ní minna salihun wa minna duna dhalika sí àpé dúnà dhalika náà lè dé mushriku àbí ẹ̀yìn kó máa wá túnmẹ̀ dúnà dhalika mo pè ọ́ àbí kí mú wá sọ jù dúnà dhalika èyí ṣe kí ló dé tí wọ́n rò dúnà dhalika mushriku nìkan ló mẹ́rin dúnà dhalika ni so wọ́n lẹ́kọ̀ọ́ kan wípé kéèyàn ṣe mọ̀rọ̀ àwọn tí a fẹ́ bá sọ̀rọ̀ torí pé gẹ́bí Al-Albani rahimahullah ṣe sọ wọ́n ní alhaqqu thaqil òdodo fẹ́ kan wúwo already ẹgbọ́ kò sòdodo fún yàn ó wúwo lára rẹ̀ mọ́tún wá jẹ́ kí wà tí ẹ tún wá jẹ́ kó wúwo sí ó sọ dáadáa gan kò bá dáadáa ẹni tí dókítà fẹ́ sọ kó ní kánsà gbogbo ọ̀nà tó kó lè fi wí àbójí yóò dà HIV tí ó ti máa lágún ṣẹgbọ́ gbogbo ọ̀nà tó kó lè fi wí owó ẹgbọ́ kí dókítà kan sọ pé tọ́ pẹ̀lú ń tagbàdà wá rí báyìí nísìn o àbítọ́wọ̀n pásá rẹ̀ lókù oṣù mẹ́fà náà lókù tètè sọ fún kánà lè ra káfà ní pé sọ pé kánà lọ sí wà síyà rẹ̀ pé kò sí lọ lè ra káfà ẹgbẹ́ kọ́nà tí ó máa ṣe lè ṣe wọn lọ́tọ̀ wọn sọ fún àbí kí ṣe ìfẹ́ ìtọ́ sọ fún kọmọ bá yókù lọ èmi kan sọ fún ọ náà ni ó sọ pé táwọn bá pàtàkì so kìí sọ̀rọ̀ kékeré èèyàn ò gbọ́dọ̀ yásá mútọ́ ọ̀bẹ̀nu kò sí kankan tó lè fi lọ ẹni tí èèyàn máa ń yásá sí ẹni tó bá yásá sí òsìlóbù yọ́nà sí wọn Qur'an ẹgbọ́ Ànábì Mùsá alayhi salatu wa salam tọ́lọ ní kó sọ wàkúlálà òkọ́ láláyé ìná nígbà tí ó rán lọ́sọ̀sọ̀ Mùsá náà já fún ọkọ̀ bẹ̀rẹ̀ ìpé ṣùgbọ́n pé ma rọ́bù samawati la sọ́tò ṣùwárá ẹ̀yìn rọ́bù samawati la tó tẹ̀wé ẹgbọ́n kan wà ma rọ́bù alamin ma ẹwọ́ wèrè ẹgbọ́n tí fíra rẹ̀ mọ́ so Ànábì Mùsá sọ fún ṣe ṣùwárá dàbí lámì ok ẹ̀dàkà àwọn ṣùwárá ní jàre fẹ́ràn ní wà má Rabbul alamin ẹmọ gbọ́ Mùsá ní Rabbus samawati wal ardi wà má baynahuma in kuntum muqinin ṣe pé Mùsá náà ń ṣe é bí pé bóyá ó fẹ́ mọ̀ ní ó mọ̀ pé ń ṣe gíní ní o because ìbá sọ wà má ẹgbọ́ kò sáàlè ló mọ́ fúnra rẹ̀ Rabbul alamin Rabbul alamin Mùsá ò sí bí pé òun bọ̀ tí wípé yẹ mọ́ fún ọ ní ánsá
ọba tó dá sánmà àti ilẹ̀ àti tó wà láàrin méjèèjì tó ẹ pé lóòótọ́ lẹ bá mọ̀mọ̀ dájú Fìràwọn wá sọ fáwọn tó wà lọ pé Allah testament ó ṣe gbọ́n tí ń wí Musa tún ní ẹgbẹ́ gbọ́n tí ń wí Musa ní rabbukum wa rabbu abaikum al-awwalin àbí ṣe pé Musa sì ánsá ẹgbọ́n tí Fìràwọn wí fara pé inna rasulakum alladhi ursila ilaykum la majnun lẹ́yìn ìgbà tó dákọ̀ mọ́ Rabbul alamin wọ́n fọ́n ní ánsá wọ́n tún fọ́n lánsẹ̀ lẹ́ẹ̀kẹ́ pé wèrè ní ẹntánà sí yín kò sọ pé òjíṣẹ́ yóò so inna rasulakum alladhi ursila ilaykum òjíṣẹ́ tánà sí yín wèrè ní Musa pé àkọlé Rabbul mashriqi wal maghribi wa ma baynahuma in kuntum ta'qilun ẹ kò lè náà pé ọlọ́run tó dá sánmà mashriqi àtọ́ ìtọ́ ìpínlẹ̀ tẹ́ bá láàkáì kò fi láàkáì bẹ̀rẹ̀ in kuntum muqinin ni àbí nígbà tó náà gbódà pé náà fẹ́ ní kúntà in kuntum ta'qilun àbíbáwò so máa jẹ́ kó di pé èèyàn ni ó kọ́kọ́ jẹ́ pé yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àrífín kí wọ́n tó sọ fún pé ò ní monopoly rẹ̀ yóò ṣe é ṣe tó wá ti jáde ẹ̀kọ́ tún wọlé padà kọ́ má fi kó bọ̀ ẹgbọ́n mi àmọ́ kó ṣe pé ní sí àrífín lẹ́fì bẹ̀rẹ̀ dáwà lẹ́fì ṣe the whole thing ẹni tí ò ní nǹkan tó fẹ́ fi ṣàwọn láǹfààní ní máa ń ṣe because in the process ìwó fẹ́ ká ti lose ẹ̀sìn tiẹ̀ kódà kó tó rí ìṣẹ́ tó lọ lé bá gbogbo tó wí yẹn ní ti báyìí ọlọ́run kọ́ ìgẹ́sẹ̀ náà àǹfààní ò lè wá jẹ́ bí pé ìwọ ló fẹ́ sèfè èèyàn mọ́ ọ̀sọ́ra ẹ̀ ìwọ ló fẹ́ sèfè èèyàn ọ̀rọ̀ sára ẹ̀ mú kó sì láwọn ọ̀rọ̀ tó ṣe pé bẹ́ẹ̀ bá ti ń sọ ó ti láwọn èsì ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn àfá ìní dákọ̀ torí pé wà sensitive there ẹnìkan sọ̀rọ̀ sí ó ní àwọn àfá àlùwà náà yọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sí pé wọ́n ní wọ́n pè yín láàfá wọ́n pè yín láàfá àfá báyìí wọ́n pè yàwó gbọ́yín lẹ́kọ̀ọ́ ẹgbọ́n mi bí wọ́n sì ń pè yín láàfá àgbáyé àfá àwọn afọ́ pé alhamdulillah Ọlọ́run kò ṣe dáadáa fún bàbá rẹ̀ ẹgbọ́n Ọlọ́run kò ṣe dáadáa fún bàbá rẹ̀ lọ́wọ́ aláwọ̀ mẹ́ta ẹ̀sẹ̀ mọ̀ pé ẹ̀sẹ̀ tó ké kúrò àlá àgbò wọ́n sì kéta mo rántí ní 1930 kí ní wọ́n ní 40 something lọ́dún náà lọ́hùn nígbàtí bàbá rẹ̀ fẹ́ ya rẹ̀ àwa débi tá ti fẹ́ àtọrọ ẹ̀họ́ bàbá rẹ̀ wá tì mí síwájú kí n ṣe wájú Ọlọ́run kò ṣe dáadáa fún ẹni mo ṣe wájú náà sẹ́wọ̀n pé ò nídi ayọ́ ọ̀tí tó ti náà pẹ́tọ̀ a máa bá yanjú yòókù so èèyàn kì í ya àṣà èèyàn máa ń gbọ́n ni ó lè sì fún èrè kan àmọ́ pé ìgbẹ́ kan wá búra yìí kan ní mọ́tò kí nìyàn kan níbi kéwú náà sínú ti fẹ́ di kò sí sédè tí ò ní nílẹ̀ Haúsá kí ni súyà kan máa ń sà pé ní Yorùbá ẹ̀yin nísìnyí gbogbo nǹkan lẹ́mọ́ pé súyà gbogbo ìyàn táwọn Haúsá ń ta èyí tó wà nù gi náà ń pè súyà lọ́dọ̀ Haúsá èyí tí ó wà tán máa ń fi ọ̀bẹ rẹ̀ èyí tẹ́ ń pè ní sírè balangu láwùsá balangu tọ́ ṣẹwà rí ìjọba gbogbo ọ̀rọ̀ ìbò fẹ́ rẹ̀ pa ẹnìkan wá dọ́dọ̀ Haúsá tí ń ta balangu ó ti ṣe tán ẹnìyàn wá ní ṣé balangu yìí jiná báyìí ẹgbọ́n so jìnà báyìí ṣẹgbọ́n tí wọ́n là sọ fún ó ní kó ń bẹ̀ kó mọ́ kàn ọ́ níwò ṣẹgbọ́n ẹgbẹ́ kò nídìí so jìnà báyìí nígbà ó jìnà gbà hàn kó mọ́ fi ìwò kàn ó náà sì ti gbọ́ yé wá pé àbí ló ṣe rí sí níjọ́ tó bá sọ pé tó sọ ọ̀nà pẹ̀sẹ̀ nǹkan tó sọ pé ó bú ẹgbẹ́ òbá mọ́ àti ìpá gan ìgbòdé òbá máa ṣe ìgbòdé òkú yóò jìnà so àwọn Ọlọ́run bá sọ fún alẹ́tẹ̀rẹ̀ àwọn àlùjànnú wípé wa anna minna salihun wa minna kò
kunna tara'iqa qidada ń bẹ nínú wa o wọn ò specify pa àwọn wo ló jẹ́ tàbí pé àwa ni tí ó jọ pa fọ́ra wa mọ́ then the other party tí ó tún dáńkọ́ wọn tún dẹ̀ wa minna duna dhalik àwọn tí wọ́n wà lìjẹ́ náà ń bẹ àwọn tí wọ́n ní wà lìjẹ́ náà ń bẹ ṣe kí sọ pé àwọn tí wọ́n ní wà lìjẹ́ náà ń bẹ yàtọ̀ sí pé àwọn tí ó wọ̀ náà wọ́n tún strong jùra wọn lọ àwọn tí ó wà lìjẹ́ náà ń bẹ àwọn tí wọ́n ní wà lìjẹ́ náà ń bẹ ẹgbọ́ ó yàtọ̀ sí àwọn tí ó wọ̀ náà mẹ́ tọ gbogbo ẹ̀ náà ni ní màkọ́mù tó bá gbá kìí dẹ̀ sójó ẹgbọ́ kódà ní level bí tí ẹ ti expect kí àwọn àfá kí wọ́n ní sọ̀rọ̀ ọ̀há wọ́n ti tọ́jú àwọn èsì kọ̀ọ̀kan tó pé òdodo wọn sọ wọn sì ní kó sọ Al-Hajjaj ibn Yusuf ẹkùn Hajjaj pa àwọn èèyàn lọ rẹ́kẹ́rẹ́kẹ́ nínú àwọn tó pa ní Sa'id ibn Jubair rahimahullah ìgbà tí wọ́n mú Sa'id ibn Jubair lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn máa ń bẹ̀rù Hajjaj kó tó wá pa wá sọ fún Sa'id ibn Jubair pé ma ra'ayuka fiyya kí ni opinion rẹ̀ ń pa mi kí lo feel ń pa mi Sa'id ibn Jubair wá ní because òun náà ti dọ́kọ̀ wọ́n sọ ìtàn yẹn pọ̀ o ìmí ìbẹ̀lẹ̀ wọ́n gbogbo ẹ̀ ló true Sa'id ibn Hajjaj change ọkọ̀ Sa'id ibn Jubair ó ní lasta Sa'idan ibn Jubair bal anta Shaqiyyun ibn Qusayr Sa'id amọ̀túnmẹ̀ èèyàn tọ́lọ́wọ́ bá kẹ́ tó jórí olórí rẹ̀ Jubair Jabir Jabru Juwaybir ìtumẹ̀ ní wípé ẹni tí ọlọ́run ọba tó jẹ́ kálámà rí rẹ̀ kó so papọ̀ tí ó break náà ma fi ń tánwà fẹ́ ròyìn ọlọ́run kìí ṣe ìbára nílá kìí ṣe pé ismul Allah wọ́n lọ́lọ́run ọba ni Jabirul Kasr ya Jabirul Kasr in tó bá ti rún ọlọ́run ọba ní máa ń so papọ̀ òun là ń ṣe bí àyà àbí àdúrà wàjúbórí ní Allahumma arhamni warzuqni wàjúbórí ọlọ́run ibi alámọ̀rin tí bá ń dáńgù báyìí bí pẹ́sẹ̀ èèyàn kan tẹ́sẹ̀ èèyàn bá kan tọ́ kí lèyàn ó fi ṣe ó mú bá lè jàbí kí wọ́n pè pop náà fi ń pè bí ó ní jàbírọ almasu alaljàbírọ torí pé àáfin so egun papọ̀ ni egun tí ń sáà tó ti rán òun lárúwá náà fi sọ Jábìr ní fi sọ Juwaybir téèyàn bá bí ma tó gbígbà tó bí sí o wà dáhùn nǹkan kan fún ọ wá ń hópe kọ́lọ̀ sọ ma yìí kò sọ wà pé Jábìr ni náà fi sọ Jábìr lárúbáwá ọlọ́run Jábìrul Kasr so ó ní Sa'id ibn Jubair sàpọ̀kọ̀ rẹ̀ báhùn ó sì dá báhùn Sa'id àti Jubair Hajjaj wá ní bal anta Shaqiyyun ibn Qusayr Sa'id ibn Shaqiyyun ni ọ́ dẹ̀ Qusayr ni ọ́ tó rún kìí ṣe tó jọ nǹkan kan papọ̀ Sa'id ibn Jubair náà wà fẹ́ gbà tẹ́wọ́ sọ́kútọ̀ ma ra'yuka fiyya Sa'id ibn Jubair wá ní anta qasitun adilun qasitun adilun àwọn yẹn wá ní tó ń bẹ́ẹ̀ sí ń jà tó ó sì yìn ọ́ dáadáa ó ní kíni wíire ó bú mi pa ní kèfèrí ló bèèrè wọ́n ní pé ọlọ́ni fàámàlì kọ́sìtù náà sẹ́mọ̀ pé kọ́sìtù èyí tó dá ní mọ́ksìtù àksọ̀tà ló dá òun lẹ́n tó ṣe dédé àmọ́ kọ́sìtù lẹ́n tó ṣe opposite ẹ̀ wọ́n ń pè ní aliful izala kọ́sọ̀tà ó ṣe nǹkan tí ó dá ó ṣòjóró ó ṣe injustice tó bá fẹ́ alifu sí yóò wá sọ the opposite aksata ó ṣe dédé so now àwọn wọ́ọ̀dù kan wà báhùn tó pé ìjọba tí ń di rùbáyé opposite ìntẹ́ ni ó jẹ́ Sa'id ibn Jubair pọ́pọ̀ lọ́pàá àwọn èèyàn tí wọ́n gbọ́ lárúbá wọn ní fura
wọ́n ní bal anta qasitun adilun, that is bó ṣe wà yìí àkọ́kọ́ náà zalimu ni ọ́. Adilu tó wá wíṣà pẹ́ pẹ́ adilu ẹni tí ṣe dédé ẹmọ tó sọ adilu já pé summa alladhina kafaru bi rabbihim ya'dilu, yani alladhi adala anil haqq ja'ir lómi ó ní kìí ẹmọ tí ń pè mí ní zalimun mushrik, zalim mushrik ní ń pè mí. So ẹ máa rí àwọn àfọ́ ti kọ nínú nǹkan tó ń ṣe. Ọ̀kan bẹ́ẹ̀ náà wọ́n ní hadith Abubakar ibn Abi Ayyash, Abubakar ibn Abi Ayyash, yes, Abubakar ibn Ayyash, not ibn Abi Ayyash, Abubakar ibn Ayyash. Inú àwọn ọmọ kí wà láàmàṣì ẹnìkan náà àwọn oníhadith wọ́n wá láwọn aláṣẹ ń pè, àwọn bá àsìkò tẹ́sọ̀ pé wọ́n bá sìkò àwọn Banu Umayya díẹ̀ tán fi transit sásìkò àwọn Banu Abbas. Àwọn Banu Umayya wọ́n sì jọba lọ, àwọn Abbas wọ́n gbàjọba lọ, wọ́n sì jagun gidi ní tán pààyàn gan wọ́n gbà tọ́ àwọn táwọn ajọ́bá Abbas táwọn gbàjọba, wọ́n ní àwọn campaign kan tán ṣe against Banu Umayya, ẹ̀mà wọ́n bá wọn lókọ jẹ́ tó bá náà sàfẹ́ gbapò wọn. Ó náà ní kẹsàgbọ́n lọ́pọ̀síṣàn kan gẹ́gẹ́ ìlàkan ó ti wà ti pẹ́, opposition ò fẹ́ dáadáa fẹ́ni tó wà ń bẹ̀, èyí tó wà ń bẹ̀ náà fẹ́ ẹ̀yìn tó bọ́ọ̀ náà bá lọ́pọ̀síṣàn tó náà ṣe náà àwa ẹ̀yìn lẹ́kàn wà láàrin ẹ̀ tó wá ń sọpọ́ọ̀tì kí àwọn fọpọlọ ara èèyàn máa jó fi sọpọ́ọ̀tì ní o àti ilé àti ilé nkàlùkù jọ ń parọ́ ni. So ń gbà tán wá mú ẹni tó wá jẹ́ Banu Abbas tó jẹ́ khalifa yẹn wá ní ká pé Abubakar ibn Ayyash wá, ó fẹ́ tẹ́sítì pé àfa sí tàwọn yẹn ní ń ṣe àbí tàwọn tó ní loyalty fáwọn. Nígbà tán wá pẹ́ ó sì ti dàgbà nígbà yẹn ẹni tán jọ lọ ìrántí nínú ẹni tó jẹ́ bí abọ́nà ayé nìyẹn nìkan. Wọ́n nígbà táwọn adé rẹ̀ khalifa yẹn wá ó lóun wá ń bẹ̀rù pé tí wọ́n fẹ́ fìtínà Shaykh yìí. Nígbà táwọn adé rẹ̀ wọ́n wá bí Abubakar ibn Ayyash nínú àwa Banu Abbas àtàwọn Banu Umayya ta ló dájú. Ẹni tó tẹ̀lé lọ sọ pé ẹ̀rù bá wọn pé ọlọ́mọ jẹ́ kí Shaykh yìí ánsà dáhùn. Abubakar ibn Ayyash sọ pé antum aqwamu bis-salah, bá a máa ń sọ̀rọ̀ ọ̀run kákírùn lásìkò rẹ̀ ẹ̀yin mójútó òrùn jù wọn wa hum anfa'u lin-nas. Àwọn wúlò sáwọn èèyàn jẹ́ ìlọ sẹ́mọ̀ pé ní ṣe wá sí rẹ̀ bá ìran nìkan kọ́ lọ́lọ́ ni wá kí o pẹ́ ṣe wà lórí ìjọba yínkọ́ àwọn èèyàn wọn ní kẹ́ sáàbù ẹfì yìí náà kù but answer yẹn tẹ́ khalifa yẹn lọ́rùn tó fi tẹ́ lọ́rùn pé ẹ̀sìn ló fi ròyìn wá torí pé ara nǹkan táwọn Banu Abbas sọ pàdé mọ́ yà náà ni pé wọ́n lọ́rùn lára nígbà tó bá ń fákọ́ mìsọ́lá inú rẹ̀ ti dùbá orí yóò ti wú kò ní mọ́ tí ń bọ̀ wá mashallah but torí pé àfọ́ ò ní fẹ́ àpẹ́ ẹ̀kọ́ wà flattery ó kàn flattery wà hún àǹfà ò lè nas àwọn wúlò fáwọn ìjẹ́ ọ̀sálàm tó bá lọ tán ni yóò ti máa rò yókù ara ju wá sí fún mi ẹni pé ìran nìkan kọ́ làwọn èèyàn jẹ́ ẹ̀kọ́ rí tí wọ́n náà mọ́ ẹ̀sì jìnà fàbúrú. So ara ń tarí bí áyà yìí náà ni wípé wọ́n ní wọn ò jẹ́ kó àpẹ́ káwọn fọ́ra wọn mọ́
wọn ò sì jẹ́ kó appear bí pé àwọn wà too harsh lórí àwọn tó ṣe pé ibi táwọn mú kódà náà lẹ́yìn àyà wọ́n ní kunna tara'iqa qidada ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ tó pín yẹlẹyẹlẹ òun la jẹ́ ṣe rí àyà yìí kìí ṣe pé information lásán ni wọ́n fẹ́ káwọn èèyàn gbọ́n bẹ̀rù because information yẹn náà tẹ́lẹ̀ wọ́n fẹ́ kẹtì mọ́ àbí àwọn àlìjànú tán sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ àtàwọn tán sọ ń pa wọn náà wọ́n mọ̀ láàrin àwọn pé sọ̀ọ̀lẹ̀ ó gbẹ̀ lúnà dálíkà ń bẹ tọ̀rọ̀ àìkọ̀kídàdà ń bẹ àbí ó dàbí kéèyàn mọ́ sọ fún Nàìjíríà ní sí pé àwọn èèyàn tó wà Nàìjíríà oníṣẹ́ wọ́n ní division ẹgbẹ́ information wà nìyàn kí wọ́n pẹ́ ní Nàìjíríà sẹ́mọ̀ pé a ní tribes tó pọ̀ èyí ẹ̀sẹ̀ information because gbogbo náà lájọ mọ̀ yẹn bọ́njọ́ téèyàn bá ti ń sọ pé kúnná tọ̀rọ̀ ìkọ̀kídàdà ní ti ń sọ òun ni pé ẹjá ṣọ̀kan ká wà lórí ìlànà Islam bá a ṣe wà jẹ́lẹ̀yẹ̀lẹ̀ yìí tó ń kálukú mọ́nà tí lè Islam ò fẹ́ bẹ̀ ó máa dákọ tọ̀rọ̀ ìkọ̀kídàdà láti fi lè call attention wọn pé tọ̀rọ̀ ìkù bá ṣe wà yìí kò yẹ ká wà bẹ́ẹ̀ ó dàbí kéèyàn náà máa sọ wípé kéèyàn fẹ́ kọ́lá àwọn example Yorùbá sí pé bóyá kan sọ kankan ní Yorùbá ń ṣe ọ̀kan báyìí ọ̀kan báyìí ọ̀kan báyìí ní tó fẹ́ràn tó fi ń sọ àwọn náà máa tó ń sọ but in tó ń sọ ní pé situation yẹn ò pé wọn opposite ẹnìkan mú wọ́n ní khabaru yìí musta'malun fi ta'rid ó ń lò láti kàn fi má fi gbogbo ẹnu sọ̀rọ̀ pé tí mo bá ti sọ báyìí ẹ ti mọ̀ pé tí ń wí náà pé kí ẹ̀ ń gbá bọ̀dá sí àpé fámílì tiwa bí ọ̀nà 100 láfẹ́kan pín sí tí ń wí ní pẹ́tọ̀ kí làwọn rí mú mọ́ bíbọ̀ kìí sọ̀rọ̀ pé bóyá bọ̀dá fẹ́ sí exam wọ́n ní fẹ́ sí àwọn kò máa kó kọ wọ́n lẹ́ wọ́n sọ fún wọn pé tó bá ti pa bá sì fọ̀nà yìí lẹ́ tá a ṣe opposite rẹ̀ bóyá kò bá pè wá now lẹ́yìn rẹ̀ wọ́n ní wa anna dhananna alla nu'jiza Allaha fil ard wa la nu'jizahu haraba àyà yìí àwọn afánà tù lọ́nà méjì dhanna tó wà nígbà pé àwa sí rò láfẹ́ tú sí but dhanna bẹ̀ àwa sí màmá dájú dhanna náà bẹ̀ẹ́nú àwọn wọ́ọ̀dù tó wà ní Qur'an tí yóò mẹ́ni yaqinu tí ó sì tó mẹ́ni wáyá máa dúnà yaqinu síyákò sì já máa mọ̀ pé ó rí bẹ́ẹ̀ alladhina yadhunnuna annahum mulaqullah Allahumma salli ala kammin qala alladhina yadhunnuna annahum mulaqullah kam min fi'atin qalila wa ghalabat fi'atan kathiratan bi idhnillah torí dọ́nà náà bò mí náà tó pé yóò mí ní nǹkan tẹ́yìn ò dájú bẹ́ẹ̀ in nadhunnu illa dhannan wa ma nahnu bi mustayqinin nítorí wọ́n tó fi lo mustayqinin lọ́pọ̀ sí tẹ̀ wọ́n pé dọ́nà ilé ìmí ní dọ́nà ó sì wà tẹbá tó ń wo pé bọ́lọ́wọ́n bá ti sọ wípé tí ní àti sọ̀rọ̀ ànábì Ìsá wípé wà má qataluhu yaqina barafa'ullah ilayhi kó tó kan wà má qataluhu yaqina wa innal ladhina utul kitaba lafi innal ladhina ikhtalafu fihi lafi shakkin minhu illa ittiba'a dhann wa ma qataluhu yaqina tó fi yaqin lè dúró ní pọ̀tán but ẹ́tọ̀ ní dọ́nà náà tọ́lọ́wọ́n ó lò tí ó mí ní túnmà yaqin tọ́ níbi ayẹ̀ ilé yìí yaqin ló mí ní pé wa anna dhananna alla nu'jiza Allaha fil ard a mà dájú pé kò sí bá ṣe fẹ́ ṣe ta lè fi bọ́mọ́lọ̀ lọ́wọ́ wala nu'jizahu haraba a sì lè bọ́mọ́ ọlọ́pàá ń sá lọ wọ́n ní àyà yìí
ó lè mìíní wípé ó dá wa lójú pé Ọlọ́run ọba lágbára lórí wa. Kò sí nǹkan kan tó bá fẹ́ ṣe fún wa bá bá ṣẹ̀ ẹnìkankan tó lè fẹ́ kan sọpọ́ọ̀tì wa, tó lè dìfẹ́ǹdì wa, tó lè protẹ́kì wa bí pé kó má mú wa ò sí. Wọ́n lánàá jíza òhàrọ́bá a sì lè mọ́ bọ́lọ́run lọ́wọ́ pé aláàsá lọ. Tàtúbà in general wọ́n tán ní atọ́ lè tú kátú wípé torí pé áyà tó tẹ̀lé ó ní wa anna lamma sami'na al-huda amanna bi. Àwọn àlùjànnú yìí táà ti gbọ́ Ọlọ́run bá gbọ́ wọ́n kọ́kọ́ fẹ́ tì síwájú ìyà téèyàn ó jẹ kéèyàn sọ pé tọ̀ lágbájá bó bá kọ̀ bó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ Ọlọ́run bá kọjá téèyàn lè gbọ́ bí ìyá Ọlọ́run bá kọjá téèyàn lè gbọ́ bí ìyá rẹ̀. So tó bá ti wá mọ̀ yùn wá fẹ́ kan wá wọ opposite rẹ̀ ó ní wa anna lamma sami'na al-huda amanna ṣe ẹmọ bó ṣe rí ẹgbùn ọkọ̀ tí ìyà Ọlọ́run síwájú àrí wípé ó dà pé yẹn options méjì kí yẹn ni a dó lágbájá tí mo bá ti ẹ̀gbọ́ Ọlọ́run bá gbọ́ what do I stand to gain? Kí yẹn wọ́n sọ fún pé yóò ó gain lóòtọ́ bó bá ti wá gain ó lùsì kankan pẹ̀lú gbogbo Ọlọ́run bá gbọ́. Bí ọ̀rọ̀ tá máa dídà sọ fún atheist kan wọ́n pẹ̀ ánsà yẹn nìkan ti sọ́rí síwájú. Atheist yẹn sọ fún pé gbogbo bẹ́ẹ̀ sí ń ṣe wàhálà sí wàhálà tó bá padà dé tó bá ikọ̀ bá kàdé alìkì àwọn tó padà find out pé kò sí nǹkan tí ń jẹ́ náà gbogbo tó ń sọ yìí sí kò exist. How will you feel? Ilé mi ò lùsì kankan. Question tẹ́mi obìnrin tí wọ́n náà padà wá dé bẹ́ tó find out pé it's true títí ẹni ò lè jù torí sọ lẹ́ni tẹ́yìn bá dé bẹ́ gbogbo tó kù lè sẹ́nsẹ̀ èmi ti ṣẹ́ rẹ̀ kalẹ̀ ìṣẹ́ nídìí kí n sọ pé mo bọ̀ alẹ́ ayé mo fẹ́ àṣẹ mi ọgbọ́n mi ìlú sí nǹkan mo kú sí wà alẹ́ ayé nísì wọ́n jẹ́ mi náà jẹ́ ọ̀fẹ́yàwó náà fẹ́yàwó ọmọkókè mi náà mú kí ni mo lù sí gbé ní ìwọ́ tó wá jẹun jẹ́ náà tó fi kú fúrùkún tàbá wá dé bẹ̀ tó bá lọ true nǹkan sọ pé nísìn mi àti wọ́n nísìn ò lẹ́rìí pé kò true àbí ọkàn lágídà ni jájọ mú ìwọ ní kò true èmi sọ kò true àbí o lẹ́rìí pé it's false àbí tàbá débẹ̀ tó á lójú tó ń kọ́ ìwọ ni wọ́n lùsì jù ìwọ sì ò lè padà wá mọ́ kò sí tún ṣe àmì mi tó bá fẹ́ kan jẹ́ false èmi ò lùsì kankan ilé ayé tán náà bọ̀ tó bá padà jẹ́ tèmi èmi ó kàn kún tí mo nílẹ̀ náà nígbà èmi ti prepare fún in tó jọ ní bí ẹni tán sọ fún pé ẹ ṣe tẹ́sì lọ́la tó ní làláì ọ̀kan tó wá ní ó ní conflicting report là ń gbọ́ ìwọ̀n gangan àwọn kan láṣe àwọn kan láàrin ṣe kílẹ̀ yóò ṣe ó kàwé ní náà èèyàn bí ọ̀lẹ́bí tèmi nìkan ní ó mú kó mọ́ kàwé na máa sọ pé ohun tèmi ò fẹ́ ni pé má ṣe tẹ́sì láàrin semester sọ gbogbo ẹ̀ dẹ̀ parí ìgbà fẹ́ sẹ̀sá àmọ́ kò kà gbé kíní kan mọ́ tẹ́sì ọ̀kà fẹ́ kó bá mi èmi ò tí ì jí ń bá wọn àwọn èékàwé gidi kan tó bá ti fẹ́ dí wọn láwọn àṣàrí irun mọ́ àmọ́ wá kára gbogbo bá làwọn yóò mọ́ àṣẹṣẹ àwọn máa lọ night class pé àwọn náà sì ń bá ti wá náà lọ́nà kó tó dígbà náà ni o so tó bá sọ pé wọ́n sì tẹ́sì wọ́n ni class rẹ̀ bá ti tẹ́sì ó dàbọ̀ àwọn sọ pé wọ́n ní kìí sọ lámá tó bá ti pé lóòótọ́ èèyàn bá wá decisive kàwé kalẹ̀ ni sórí wọ́n tó bá kàwé kalẹ̀ bí táìmù yẹn bá ṣe ń gùn sí pé wọ́n sì tọ́gà ń bọ̀ gbogbo ọ̀nà tí ò fi ní wá ló mọ̀ sí níjọ́ tó wọ́n sì tẹ́sì kan fún àyíká bí tẹ́sì láyé 300 level láwá wọ́n dàbí embryology head and neck wọ́n pè nǹkan kankan wọ́n sọ pé wọ́n fẹ́ sí tẹ́sì wọ́n sọ pé àná kò ní wá ọkùnrin Dr. Láwépọ̀ ní kọ́kọ́ sí ọmọ so ń gbà táwa dé iṣẹ́ ìlú sì dáró gbogbo ìsàn lọ bá pé tó bá ní 10 ní ó dé ìsọ pé tó bá ní kọjá 10 àdí tó máa níbi láfẹ́ lọ o nítorí pé kí 10 ò pé tàbí kò sí tẹ́sì lè nífẹ̀ẹ́
torí bí mi ò ṣe ká látòru àná ṣẹ́rí bọ́jọ́ ṣe ń súnmọ́ tó ní tí máa ká ṣe ń pọ̀ sí ni mo wà discourage pé ilé ká mọ́ o ìwọ́n mo bá ká kò lè bá mọ́ mo fẹ̀ ká gbé tọ̀ ká mọ́ ká kásà máa hope pé kọ́lọ́mọ́ tẹ̀ jọ ráyé abáṣà dé dáadáa ní class rep wa dáadáa wá ń pè ọ̀gá mi kí ló ń pè fún nísìn kí ló ń pè fún ó ní àwọn tá ti wá pé ẹ̀yìn ìwọlẹ̀ ti wá ṣé ò ní jẹjọ ọṣẹ́ ṣe bó ní Saturday lórí kìí sí ṣe bó ní Saturday tó kó kálukú mọ́ sí mi èmi sànà lè bá àwọn àkásà lè bá pé ọ̀gá náà wá pẹ́ because orthopedic surgeon tó ní òun ló ń ṣe surgery pé ẹ fèsì surgery nítorí ọlọ ẹ fà wá lẹ́nà ó tó dé ó tó wà bọ̀ sí ẹrí torí pé mi tò pé 10 ní ó dé sẹ́wọ̀n tó bá sì tó kàwé láti 10 náà sí wà náà wọ́n tó ṣe torí pé kò ní wà náà ìka kankan aláìgbà tó padà fi dé báyìí ní tó gbé kalẹ̀ ó tún wá lóhun tó fẹ́ tẹ question tó ọkà bá ìsọ́pọ̀ bá fẹ́ tẹ question kan gidi nǹkan tó nípa ló fẹ́ fún ìgbọ́n tẹ question kan bí wáyé ti sí kankan sì fẹ́ lọ oníkadó bá ń wo tán nígbà tí ó gbére kí ní ìtí ìkọjá dúgbòrò láì kan náà mo kọ ọ̀nà tí kí tẹ̀lé à ń sọ̀rọ̀ kí ni nerves mo ti gbàgbé cranial nerves náà pé ẹ̀yà write a short kí ní kankan essay on kí ní kankan ara wọn kí ní kan nerve is the 8th cranial nerve ọ̀tá ní wọ́n rí kọ́ náà pẹ̀tọ̀ so that's all ní pé níjọ́ tí èèyàn bá mọ̀ pé nǹkan ń bẹ tó fi possibility pé conflicting report bá tẹ̀ ń ṣẹlẹ̀ ẹni tó bá prepare ò lóòsì kankan ẹni tí ó prepare tó ń bá lọ lè bá ń bẹ́ kò sí tí ó ṣe àwọn àlùjànnú Ọlọ́run bá sọ fún alátẹnu wọn ìtàn kọ́ sọ ní pé ẹ wá ká tó sọ̀rọ̀ pé kí ẹ̀gbọ́n Ọlọ́run bá gbọ́ ìyàkọ́ sọ fún yín wa anna dhananna alla nu'jiza Allah fil ard wala nu'jizahu àwa ó dá wa lójú pé ẹgbọ́n wọ́n sì ti síra wọn àwa dá wa lójú pé bá àpá gbọ́ Ọlọ́run bá gbọ́ bá fẹ́ fi àjẹ́ wá àdébọ́mọ lọ́wọ́ bá a sáná kò sí tàn sáná wọ́n kọ́ fi sọ fún wọn pé tó bá ṣe yí pé ọ̀rọ̀ pé ẹ̀fẹ́ gbọ́ Ọlọ́run bá gbọ́ lẹ bá fẹ́ mú ẹgbọ́ ẹ̀ lè bọ́ mi yà Ọlọ́run lọ́sẹ̀ àkànwà anna lamma sami'na al-huda amanna àmọ́ gbà táwà gbọ́ fún ọ̀nà àgbàgbọ́ wọ́n sì sọ wá sọ àǹfààní tó wà bí kí ọwà faman yu'min bi rabbihi fala yakhafu bakhsan wala rahqa pé eléyìí nísìn tẹ́ ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀ ní tẹ́lù tó bá pé gẹ́ẹ̀nì tán tẹ́ ń sọ fún yẹn bá gẹ́ẹ̀nì àbí ìlú ìsìnbọn tẹ́ ẹ bá gbá ẹ̀ lè bọ́ mọ́lọ́run lọ́wọ́ wọ́n ní ìtumọ̀ kanù tí ó jẹjẹ dára ìtumọ̀ kejì ó ní fún àwọn àlùjànnú tí wọ́n ń gbọ́ọ̀rọ̀ tó ń jọ́rọ̀ sọ́mọ̀gbọ́ wípé bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́yìn náà ti rí pé wọ́n ń jù yín ní ráwọ̀ ẹ̀là gidi bọ́lọ̀ bá fẹ́ pa yín rẹ́ kò sí tẹ́ sàlọ̀ tán bá jù yín ráyìn kò sí tí ò ti lè wá báyìí wọ́n ní eléyìí a kọ́ ń bẹ̀ wípé nǹkan tí ó bá pààyàn run kọ́kọ́ sọ fún kó tó sọ àǹfààní tí ó rí níbi kan òun lè fi pé Tawheed lákọ́kọ́ ti síwájú tó gbé téèyàn bá ṣe opposite rẹ̀ gbogbo iṣẹ́ ní òwò because tá bá ti sọ láti síwájú fún tó bá rí sọ láti ṣe dáadáa tó sì wà lórí ṣíríkù ó kàn waste effort bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fún yẹn exam wọ́n ní kọ́ course at elective ó wà wọ́n mẹ́ elective ó lòun gbádùn rẹ̀ mo láì kọ́ọ̀sì kọ́ọ̀sì tí ẹ̀rẹ́ kò mójútó result wá jáde ó wá ní A elective ó wá ní F ní kọ́ ẹ̀dàkùn ṣé kò ní lọ́dún kan sí so Tawheed ní kọ́ọ̀fì kò sí kọ́nà púpọ̀ kó fàjà wá agbọ́dọ̀ máa sọ náà tó lẹ́nìbọ̀dì tí ò bá ti ní ìrun rẹ̀ òwúlò àwẹ̀ rẹ̀ òwúlò zaka rẹ̀ òwúlò so lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti yọ yóò kú tán so wà bíúdì ilé
wa anna lamma sami'na al-huda amanna bihi nígbà tá gbọ́dọ̀dọ̀ àgbàgbọ́ ọmọ yóò mímí rabbihi ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbẹ̀gbọ́ fala yakhafu bakhsan ọlọ́wọ́ bá wá ó wá dá débi pé kó má bẹ̀rù wípé ṣé mo lè ṣiṣẹ́ fọ́lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ bá wá mọ́mọ̀ dí máàkì mi kù ọlọ́wọ́ bá ṣe bẹ́ ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá kó má bẹ̀rù ìdínkù ẹgbọ́ that is òun ṣe pé òun wá nígbà full ládàá ọlọ́wọ́ ní ṣe bẹ́ wala rahaqa ó sì má bẹ̀rù wípé àṣìṣe tóun ò ṣe wọ́n tó jù sínú sẹ́wọ̀n ó sì rí gẹ́ wala yakhafu zulman wala hadma zulmu ní kí n kó nǹkan tó ṣe kí n dábọ̀ hadmu ní pé dáadáa tó ṣe kí n dìkù hadama ní haqqi ẹ̀tọ́ mi ó jàgbà àwọn ìlọ́kù fún mi láàrín pé hadmu láàfin lò fún digestion ó gbé nǹkan mi ó lọ ọlọ́run ọba wa tá ní o béèyàn bá gbàgbọ́ fala yakhafu bakhsan ó mọ́ bẹ̀rù ìdínkù bọ́ kí ní ìníṣẹ́ èlò ẹkí nínà àwẹ̀ fún yàn ní a ọlọ́run bá dájọ ìdánà ẹ̀dá wàhálà tí ẹ pọ̀ Sufyanu Thawri rahimahullah náwọn àgbàfá tápẹ̀lú ẹgbẹ̀rẹ̀ àwọn tàbí olùjọ́ kan Sufyanu Thawri ronú pa hisab hasabatullah bọ́lá wọn kó sì sí rọ́ṣẹ́ inú rẹ̀ wá bàjẹ́ sáàbọ̀ báyìí ó wà lè bá Ahmadu bin Salama Ahmadu bin Salama Sufyanu Thawri ó lọ́lá jù Ahmadu bin Salama lọ nípò nímọ̀ àmọ́ ṣe mọ̀ pé báwọn sálàfù wá ṣe dá sí ni pé àwọn ti ní àwọn tó ṣe pítọ̀ bá ti kàn rọ fíkì báyìí tó bá kàn rọ ẹ̀mí wọ́n tún láwọn tó máa lọ lè gbéra wọn bá ẹrù Maimunu bọ́nu Mihran tó wọn náà já afá yọrọ ẹ̀bá sánà lọ́sẹ̀ ìdàkùn kakọ̀ ánì fún iṣẹ́ wá sí fọ́kàn àwọn kan bẹ tọ́lọ́wọ́ bá kàn bá méjèèjì fún rán sánà lọ́sẹ̀ ń sìn full package lọ́n fáwọn afẹ́ ẹ̀sìn ni afá ẹ̀mí ni afá gbogbo ẹ̀ àwọn kan bẹ àwọn fi sáfẹ́ ẹ̀sìn nìkan jẹ̀mí lọ irú Abu Hanifa rahimahullah àwọn kan bẹ wọ́n fi sẹ́mí nìkan ju fẹ́kẹ́ lọ irú àwọn Ahmad bin Salama tí mo dákọ̀ irú àwọn Bishr al-Hafi irú àwọn Ma'ruf al-Qarhi àtàwọn bá so Sufyanu Thawri wà lọ́lẹ́ bá Ahmad bin Salama wọ́n ní ẹ̀rù ìṣirò tó lọ́wọ́ bó ṣe fún ẹ̀rù rẹ̀ ń bà Ahmad bin Salama wọ́n ní mọ́jẹ̀ kẹrù bọ̀ báyìí kọ́lọ̀n bá ní o kọ́lọ̀n bá ṣe ìṣirò fẹ́ mi ó sì rọrùn fún mi ju káwọn òbí mi ṣe ìṣirò fún mi wọ́n ní lédè ní sórí ẹ̀dá níjọ́ tó bá ní kó máàkì iṣẹ́ rẹ̀ ní overlook ẹni aburú kan bẹ́ẹ̀ tó wá rí tó bá tún jó orí náà kọ́ ẹ̀ ó tún dìkù kìí fún yẹn full mark ń bí orí yóò sì tún wádìí aburú délẹ̀ ìdánù àmọ́ Ọlọ́run ọba tí wọ́n ń sin ó sọ pé la yakhafu bakhsan wala rahaq àkọ́kọ́ òun tó bá tún rí pé bá tún lámójúkó tó sà ẹsẹ̀ tó wà ló bọ̀ parẹ́ wọ́n wá ní tó bá wá ṣe dáadáa full mark ló ń fẹ́ fún ká má lọ lébẹ̀ ló kù wọ́n máa rán kan rẹ̀ kẹ́ẹ̀dà tó lè ṣàforíjì fún yóò ṣẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹ̀ṣẹ̀ tó ṣe ẹgbọ́n mi ẹ̀dẹ́ sọ bí pé kọ́kàn fún náà ọgbà 80 tó sì mọ̀ kó yóò ní 70 gangan lẹ́gbẹ́ ọgbà yóò tó sọ kò ní jẹ́ ó lọ pé 70 sọ mọ̀ pé number 2 yẹn yóò sọ àmọ́lọ́wọ́n ọba yóò sàmójú ọlọ́wọ́n ọba faman yu'min bi rabbihi fala yakhafu bakhsan wala rahaq tí ẹ̀ bá gbọ́ ọlọ́wọ́n ọba kò ní máa bẹ̀rù pé sọ́lọ́wọ́n bó bù ládàá
àbí ọlọ́run ọba yóò tún wá fẹ́ṣẹ̀ tóhun ṣe yóò tún jù sínú sẹ́wọ̀n ẹ̀dá ló ní pé abu wọn ṣe wá pàṣì báyìí ẹgbọ́ àlìjẹ́nà ọlọ́run bá fẹ́ kọjá kan sọpọ̀ èèyàn pàṣì wọ́n fẹ́ dí kí ní wọn kọ́ bí rí àwọn kan dànù ẹ̀dá ló ní pé ẹmọ ti bá ẹgbọ́n kan by 0.8 ẹgbọ́n kan irú àwọn àṣẹ́wò ní yorùbá mú kí lè yé mi kí ló dé ẹ fáwọn èèyàn máàkì náà kí láàbí ṣe pé no wọ́n pàṣì bá wọ́n tó pé department wá ṣe bẹ́ẹ̀ kí lẹ̀ sí báyìí tí wọ́n sà ti ṣe ẹ bá lè fún wọn ní 110/100 ẹ fún ẹ bá kú fún wọn náà wá dé tàbí wọ́n sọ lọ bẹ̀rẹ̀ wàhálà mẹ́rin sọ ọlọ́run ọba tá ń sìn fala yakhafu bakhsan wala rahaq ọlọ́run ọba ń sọ fún látẹ̀nà wà lùjẹ̀nú lẹ́yìn ìgbà tó sọ fún pé bó bá kọ̀ kó sí o anna dhanna alla nu'jiza Allaha fil ard ọ̀wá ní ọ̀lẹ́nìkan tó ń sálọ ó yá sí ẹni kò tí wo méjèèjì wò ẹni tó gbé tó bá lè sábá yóò ṣe dàdà púlẹ̀ ẹni tó gbé ní ìsìnkú bá tún sá fún kọ́ kò sọ̀wọ́ ní tó kí á lè kò sí ìrìnà tó kù téèyàn ò fi ní chúùsì ọlọ́run àfagídí àbí kíbúrú kọ́lọ́wọ́n bá kó kàwá sínú àwọn tí ó gbà ṣe tí ó yọ́nú sí wọn tí kó kàwá sínú àwọn tí yóò fẹ́ràn kàwá sínú àwọn tí ó ṣèjọsìn rẹ̀ ní rọrùn fún kàwá sínú àwọn tí ó ní lágbà níbi ìjọsìn rẹ̀ tó ní hàláwà ń bẹ́ kó wá sàlámà rí wá rọrùn fún wa àtàwà àtàwọn ará ilé wa àwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa ọba kó já lè sìn bó ṣe fẹ́ bàbá ṣe náà kọ́ kó sàmójúkò fún wa bàbá ṣe kó sàmójúkò fún wa kó wá kẹwàá ẹ̀kọ́ sàlámà rí wá rọrùn اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين دمر أعداء الدين اللهم ردنا إلى دينك ردا شديدا اللهم ابسط علينا من بركاتك ورحمتك وفضلك ورزقك يا رب العالمين اللهم إنا نسألك النعيم المقيم الذي لا يحول ولا يزول اللهم إنا نسألك النعيم المقيم الذي لا يحول ولا يزول اللهم ألف بين قلوبنا واهدنا سبل السلام ونجينا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن يا رب العالمين اللهم اجعلنا شاكرين لنعمك مثنين بها عليك قابلين لها واتمم علينا يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته